jẹ̀bùrẹ́lé ọmọ lẹ́rẹ̀ nílé Adébọ́lá má bá jẹ̀bùrẹ́lé ọmọ alárẹ̀ ìmọ̀ bá jẹ̀bùrẹ́lé ọmọ alárẹ̀ má bá jẹ̀bùrẹ́lé ọmọ alárẹ̀ gbogbo aráyé dákun ẹ̀bẹ̀ ń kí ẹ̀bẹ̀ ń kí màmá mi ọmọ olóríire dáadáa Adébọ́lá Olúwa yẹ mi tí ayọ̀ Olúwa níyì aṣáájú ọmọ Tàlàbí tó ń sọjọ́ kìlódó kárẹ̀ mo kí ọ lónìí ọmọ olóríire ọmọ kú lédè mọ̀mọ́ rẹ tó lè ní ogbó ìyẹn ní on the 28th of September 2021 òní ọjọ́ karùn-ún oṣù kẹwàá on the 5th of October òun lọ́jọ́ bí rẹ̀ this is a week òní ló pọ̀sẹ̀ kan tí mọ̀mọ́ rẹ̀ tó lè ní ogbó mo ní tó lọ sinmi láyà Jésù olùgbàlà ọmọ olóríire mo kí ọ pẹ̀lẹ́bẹ̀ ń mọ̀mọ́ wa abiyamọ dáadáa mọ̀mọ́ rere màmá Olúbùkọ́lá màmá Olúwàbùkún ọlá màmá Adétutù Ayọ̀ládélé Olúfádé màmá Olúwọlé Olúdèjì of London ọkọ tèmi lolúwa tèmi màmá Fọláṣadé Ayakíntúndé Adélékè òyìnbó onímọ́tò ó ń ta mọ́tò ní Canada ó ń ta mọ́tò ní London ó ń ta mọ́tò l'Amẹ́ríkà a citizen in Columbus, Ohio olóríire abiyamọ tẹ́tíjọ́ abiyamọ àtàtà màmá rere màmá aládùúrà mo ní pé Fọláṣadé ọmọ rẹ Ayakíntúndé Adélékè òyìnbó onímọ́tò òun ló ní ìkìyọ́ Akíntúndé Adélékè àti Fọláṣadé àyà rẹ̀ náà ní mọ́ọ̀kì màmá wọ́n lórí ìṣàbí ìyá òsì láyé ẹ mọ̀mọ́ tí a sáré ká ẹ mọ̀mọ́ tí a tẹ̀ra wa wọ́n wá sọ pé kì í sáré yàlé bàbá tó bí ọlọ́mọ ìyẹn ní Ìjẹ̀bú Òde kí n tó gbalẹ̀ mọ̀mọ́ rẹ lọ kárẹ̀ Adébọ́lá Olúwa yẹ mi tí ayọ̀ Olúwa níyì aṣáájú Adébọ́lá ẹ̀yin ní Ìjẹ̀bú Òde Àjàgbàlúrà ó máa fìdí kò tẹ̀ mọ́lẹ̀ ní Ìjẹ̀bú Òde ẹ̀yin ló máa léwọ̀n dẹ́gbẹ́ ọmọ àwẹ̀ lóló Ìjẹ̀bú Òde Àjàgbàlúrà ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ tó ti kékeré pọ̀ láàyíyan Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ ó ṣe ni ọ̀yọ̀yọ̀ dákun mọ́mọ́ yọ̀ mọ́ dákun mọ́mọ́ yọ̀ mọ́ dákun mọ́mọ́ yọ̀ mọ́ tọrọ ohun tí ṣe ni ó lè parí jẹ́ Ìjẹ̀bú ọmọ èrè nìwà ọmọ àrígbá ńlá buwọ́ ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là tóyìnbó tó jẹ́ òyìnbó ní tán lówó àwọn pọ̀ sí ló fi jẹ́ pé kékeré Ìjẹ̀bú owó ni ẹ̀yin lẹ̀ náwó sẹ́ńpáyé kówó burújí tó jẹ́ mo ní kó tó dowó ẹrú kó tó dowó ọmọ òrìṣà jẹ̀dà bí onílé yìí náà ti sọ pé ìgbà Ìjẹ̀bú owó ni àwọn Ìjẹ̀bú owó ni àwọn Ìjẹ̀bú owó ni òsì Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ìtọ́ Ìjẹ̀bú owó ni kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni ìtọ́ Ìjẹ̀bú owó ni ìgbà Ìjẹ̀bú owó ni ọmọ owó ọmọ ọ̀rọ̀ nire kárẹ̀ ẹ̀yin lọ́mọ adé yẹ mọ̀mọ́ roko ìgbà tá a roko tán ẹ̀yẹ́ mọ̀ ti fò lọ ọmọ ní sunlé mọ̀mọ́ arọ́bẹ ìgbà tó arọ́bẹ tó
èjì jíjẹ èjì ta jẹ mo lọ́lọ́ sàtọ́ tó fi méjì tó kù tó náà jẹmọ ni wọ́n fi ń ṣe èyí lọ́mọ alágẹmọ òfú wọyọ́wọyọ́ ọmọ alágẹmọ òfú wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ wọn lóde Rẹ́mọ nílé mọ̀mọ́ rẹ̀ tó lè ní ògbó òde Rẹ́mọ ìyẹn ní Ṣàgámù ẹ̀yin Ṣàgó Olómù Ọ̀kẹ̀rán ní gbogbo Ṣàgámù Ṣàgó Olómù Ọ̀kẹ̀rán ìran Ìjẹ̀bú nìyí àfijù Ìjẹ̀bú tí kọ́kọ́ rẹ̀ jápẹ̀nà Ìjẹ̀bú ọmọ eré niwà ọmọ arígbá lábúwó Ṣàgó Olómù Ọ̀kẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ àṣìdá lọ́nà tòmùtòmù nílé mọ̀mọ́ ìwọ sì ni kẹ́mi ó sì ọ́ ṣẹbi ní jẹ́kílẹ̀ mọ̀mọ́ yín gbogbo mi lọ ìyẹn ní Ṣàgámù ọmọ onígbò ọmọdémọdé ọmọ onígbò ọmọwọmọwọ ọmọ onígbò sẹ́kẹ́tù tájẹ̀jì kò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọlú rẹ̀ irú wọn níjẹ ní ẹbọra ọmọ ìlú kú mẹ́tẹ́mẹ́tẹ́ ará ìráyè ará tẹ̀wọ̀n ọmọ sáwọn ní kórìkì ẹsẹ̀ méjèèjì ọmọ àṣàlẹ̀ jẹjẹ bí ẹni òròbìnrin rí bẹ́ẹ̀ bí ogún bí ọgbọ̀n arábẹ ayábẹ ní rẹpẹtẹ àjèjì ọmọ ọrọ̀ nire kẹ́rẹ́ o olúwa yẹ mi sí arẹwà rẹ o màmá Fọláṣadé àyà Akíntúndé Adélékè òyìnbó ní mọ́tò ní Canada ní London l'Amẹ́ríkà ọmọ olóríire ikú òní pa ọ́ àrùn òní ṣe ọ́ òní sórí burúkú Fọláṣadé ní sọ pé onídùúró ló jẹ́ ìdílẹ́yìn ọgbà òun mọ̀mọ́ òun abiyamọ àtàtà olóyún òun fóṣù mẹ́sàn-án ó pọ̀ òun fọ́dún mẹ́ta olóríire ó ní pípẹ́ oríṣà bí mọ̀mọ́ mi ò sí kò sáré tó lè dàbí mọ̀mọ́ mi ó wà ní ìsàdúrà ó ní wípé ó ní kú ní kékeré ó ní fojú sunkún ọmọ ó ní fojú sunkún yẹkẹ àsọdúnmọ́dún ní sáwà àsọdúnmọ́dún àsọ̀rọ̀mọ́rọ̀ ní sáwà àsọ̀rọ̀mọ́rọ̀ adé àfàmọ́dún èyí tí sọmọ náà gbẹ̀mí rẹ̀ gún ó sọdún lọ́dún oṣooṣù lọ́sùn ọmọ yẹ kó fi borí ọ̀yẹ̀kú ni mo fi borí torí ẹ inú bíbí ẹni òfin sẹ́ẹ̀bí rẹ ẹ̀dọ̀ funfun wo bẹ́ẹ̀ lọ́wẹ̀ ajé fòfò wá ìgbà tí bẹ́ẹ̀ láàrin ọ̀tá wọ́n níbi kú bá gbẹgbẹgbẹ̀rún ikú òní pa ọ́ àrùn òní ṣe ọ́ torí pé kí ni ọdọọdún ni lásán lógúnlógún ọdọọdún làárọ̀ mọ̀ mi lórí àtẹ ọdọọdún làásì máa rí ọ́ òní parẹ́ máyé ipá ọmọdé kejì ìkájọ kó yá ipá àgbàlagbà kì í tẹ̀ bọ́ ojú ọ̀nà ipá àwọn ìmọ̀ kan ìkájọ kó Adébọ́lá Olúwayẹmísí ipá yóò ní ká ọ̀tọ̀mọ̀tọ̀mọ̀ tẹ̀bí tara ẹ̀ nílé lóko lọ́nà odò òní parẹ́ máyé Fọláṣadé àti Akíntúndé Adélékè àwọn ọmọ rẹ̀